my president, Bobaselu. Ẹ̀yin tèmi, gbogbo ẹ̀ tó wà ní ilé mi, ẹ̀yin tèmi ni wọ́n ní àfihàn mímọ̀ sọ̀rọ̀ lórúkọ tí lè rí jẹ́ o. Láìsí ẹ̀yin ìsáyìn bá o, mà ní wá mi ti láàrin wọn. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń kàn mí lórí dábọ̀ wọn lọ. Ọjọ́ ìdùnnú wọlé ìjẹ́ fún mi torí lára àwọn kábíyèsí tó tẹ̀ fún wọn àmì alákẹ̀sì ìbálẹ̀ ọjà alápẹ̀rù ọba ọlọ́dúnrún nímú rẹ̀ ọ̀fìn rẹ̀ amúnisọ̀ fọ̀ gbogbo rántí dámilọ́lá lórí Adewale Ayuba òkèèrè màmá lọ́sẹ̀ wọ́n ló ti láti kékeré and they are still there. Ẹbí mo tún ṣe wà nílé mi mo ní àwọn ẹ̀gbọ́n mi wọ́n jẹ́ àwọn olùkọ́ láti wọ́n ṣàdé àti àwọn ọmọ màmá ọmọ bàbá wọ́n dúró tì mí mo kọ́ ní kọ́ bàbá tí mo ní ọkọ̀ ilé ọgbọ̀n bí iṣẹ́ tó mọ̀ tó ń sọ̀rọ̀ mi ò mọ bí tí máa ti bẹ̀rẹ̀ bọ̀ mo dúpẹ́ náà sísá mi náà ìyàwó ayé ní ẹ̀káríkì my sister Jẹ́mílà Àtọ́láwálé ọmọ sáré òkè ọ̀la ẹ̀káríkì ẹ̀gbọ́n wa olórí ẹbí yọ̀mí tuntun ọ̀dọ̀ obìnrin ọmọ sáré ìwà I thank you for the support all of you be giving to me and all these things I give to you my father in heaven because of some oníkan bá sùn wọn àrùn bá oníkan bá sùn wọn àrùn bá ara ẹ̀kìlì ẹwà bánijó ènìyàn ní ẹwà bániyọ ara alẹ́ mi ò ṣe púpà mímọ́ ìdókòjẹ tèmi fájáde ìfúnnù ẹni tó mi ṣe pé ẹ̀tún kára nígbà gbóúnjẹ fájáde àwọn ọmọ gbóúnjẹ fájáde o. Adúpẹ́ fọ́lọ́run. Adúpẹ́ fọ́lọ́run. Adúpẹ́ fọ́lọ́run. Àwọn ẹ̀kọ́ mi ò yẹ kí bá dàgbé. Wọ́n máa ń sùn ní wọ́n tẹ̀ máa ń gbàdúrà fún. Ọlá yìí lè tán lórí ìyá nígbà. Gbogbo àwọn àbúrò mi tó ti lọ́lá ó máa máa pọ̀ sí. Òkè ọ̀nà ló kọ́ wa. Bàbá lọ́lá lè wá òkè ọ̀nà ní ọmọ fi wá sí i. Tí rí ọ̀pọ̀ ní sáré o. Tí rí ọ̀pọ̀ ní àdìmọ́ṣàdìyà. Ó máa máa lórí ti sí i. I thank you all for this. I'm very grateful. My committee of friends from Lagos, Aare, I thank you. Adewale Ayuba, all the committee members are represented here, and I think I'm so grateful for you. Barrister Kunle Stone, thank you very much. My chairman, the Bank of Kunle Olatunji Ejemi, Onakole Olatunji Kan, Iberu Ikenneland, I thank you, my brother. My chairman, Esheun, thank you. I thank everybody, citizen, you are our in-law, but now I appreciate you. Thank you. For me, you are grateful, Kabis, Baba, Baba, you are like one by right. Wọ́n ní ẹ̀kọ́ lẹ́yìn ṣàgámùra ó ní wọ́n máa wà nínú ìlú àkókò máa bọ̀ náà yẹn ó ní kó bá jẹ̀ ní màmá ṣe kọrin ó lè rí bẹ́ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ mi lórí thank you very much ẹ̀yin tẹ́ bá ń wá láti Amẹ́ríkà Áfíríkà Tóyìn Olùsì thank you very much ẹ̀gbọ́n mi kò sọ́ọ̀ṣà thank you very much ààrẹ tó ń ṣẹ̀kọ́ ààrẹ tó ń ṣọ̀rẹ́ ààrẹ Ọláníwájú Akeem, I say thank you for all the support. Olúgbogbo àpapá aṣíwájú àdéhùn bàbá ẹṣin ìrẹsì lẹ́yìn yẹn mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni táwọn tẹ́tọ́ ti fi bá lórí ìlú ọmọ nípa thank you Olúwaṣẹ́gun Barrister Báfẹ́mi Wáfúndé. Thank you, my brother.
Abéjò gbogbo aládé, Abéjò. Ayuba, kò mórí ẹ lọ́gbẹ̀ẹ́. Kò mórí ẹ lọ́gbẹ̀ẹ́ fún. Lẹ́nu bàbá, lẹ́nu yèyé, lẹ́nu ẹ̀gbọ́n àti àbúrò. Kò mórí ẹ lọ́gbùrẹ́ wá sílé. Pé mórí ẹ lọ́gbẹ̀ẹ́ fún. Pé mórí ẹ lọ́gbẹ̀ẹ́ fún. Mórí ẹ lọ́gbùrẹ́ wá sílé. Ògbégún lẹ́nu bàbá o. Ògbégún lẹ́nu yèyé o. Ògbégún lẹ́nu ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò ẹ. Mórí ẹ lọ́gbùrẹ́ wá sílé. Pé màá mórí ẹ lọ́gbẹ̀ẹ́ fún. Ayuba, pé màá mórí ẹ lọ́gbẹ̀ẹ́ fún. Mórí ẹ lọ́gbùrẹ́ wá sílé. Ìlẹ́ni mẹ́mu olówó mẹ́mu àti Bama, Otunba Bama. Ààrẹ ẹ̀kọ́ mẹ́kọ̀ọ́ lójà ẹ̀sìn òun àti ọ̀pọ̀ ẹ̀yìn ẹ̀sìn òun ẹ̀ka ìlú tí àyíkọ́ lórí bàbá mi Adélékè Adéṣínà ààrẹ ẹ̀fẹ́ kíkà bọ́sà ẹ̀sìn gan alájà sàráwá tàbẹ̀yìn ẹ̀yìn ẹ̀ta orí wọn náà ni máa kọ́kọ́ pé ẹ ti mọ mi tẹ́lẹ̀ ẹ tó máa because wọ́n kàn gbé mi èmi ló ẹ̀gbọ́n mi ló ní mí orí sàráwá thank you very much any day anytime. What was on the get most of us 80% àwọn tó wà ní ilé yìí yóò rẹ tí mo pè lọ́jọ́ mẹ́rin sẹ́yìn in 3 days ago. Ẹ̀gbọ́n mi kú Adéwọlé Ayuba fẹ́ Amẹ́ríkà ti fún àwọn onílé áfíríkì wọ́n fún ilé ẹ̀ṣin Genesis ṣáwùsì ní ìlànà bí you are welcome thank you very much for one ilé gbogbo wa rí orí ọmọ ọlẹ́sùn ilé ọmọ màmá mi mo ní sẹ́rí àdúrà ẹyọ kan tí màá tó kùnì tó kùnì tí mi fi dùn lẹ́yìn òun ni ẹ̀gbọ́n mi kájọ bẹ̀rẹ̀ ní àjọ sọ pé ọ̀tún kò sí ìbẹ̀rẹ̀ ni máa mú ilé mi ilé kan ṣùgbọ́n lẹ́yìn wọ́n ti lọ bọ́ náà ṣùgbọ́n ayé ti yẹ wọ́n wọ́n ti ní sí wọ́n fi àgbo wọn lẹ̀ kúlẹ̀ ọdẹ sọ̀yà ni wọ́n àdúrà gbogbo nǹkan tá a gbà fún àgbẹ̀gbà lẹ́yìn ló máa lọ sórí ọmọ wọn á lọ́wọ́ wọn á lówó wọn á lójú màmá wọn wà lórí ìjókòó lẹ́yìn o màmá mi yẹn tó wọn á tún ọ̀fẹ́ fún wa. Our president, thank you, sir. You are welcome, sir. Thank you, sir. Thank you. Praise the Lord. Hallelujah. Thank you for your time. Please, now. Peace be unto this house. Amen. In the name of God the Father, amen. God the Son, amen. And God the Holy Spirit. Our Lord and our God, the eternal rock of ages, we thank you, Father, because you are our God. We give you glory, we give you honor, we adore your holy name because your word says, unless the Lord builds the house, his labor is in that building. We thank you for granting your son, Adewale Ayuba, that grace and the enablement to begin the construction of his house and to complete it. Glory, honor, and adoration be yours now and forever in the mighty name of Jesus. Amen. And because the Lord lives, Adewale, you will face tomorrow. Amen. And your latter days here on earth, even from this blessed day, the last Friday in the month of May, which is acknowledged as the 5th month of the year and the month of grace. The grace of God will abide with you from today. The goodness of God will be your portion. You will
continue to go in and go out without any hindrance in the mighty name of Jesus. Because the word of God says the earth is the Lord's and the fullness thereof. The blessing of God will be your portion even from this moment and forever in the mighty name of Jesus. What you have done today will be the beginning of the great and wonderful things God will do in your life in the mighty name of Jesus. Joy will be your portion in Jesus' name. Goodness of God will be your lot in Jesus' name. You will continue to move from glory to glory and from strength to strength in the mighty name of Jesus. And for all of us that have come to rejoice with you today, things of joy will never depart from our lives and our homes. In the mighty name of Jesus. Unto God, gracious love and protection and goodness and mercy I commit you. The Lord come to bless you. He will keep